أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا الله أكبر تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله. ẹ dákun torí Ọlọ́run ẹ lè jókòó lẹ̀. ẹ dákun ẹ lè jókòó. ẹ dákun ìjókòó yìí Ànábì Muhammad ló ní. sallallahu alayhi wa sallam. afáwa. Allah. àwọn máyà ẹ dákun ẹ jókòó torí Ọlọ́run. ìjókòó yìí kó àwọn khawas. ọ̀dàlẹ̀ kẹ́nà kání sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tó bá jẹ́ pé anabi ló bá kó wa jọ sí yàyín ẹja yóò bọ́ anabi náà dáadáa. sallallahu alayhi wa sallam. ìjókòó yìí ẹ dákun kún báyẹ kún ẹ má jẹun gbọ́ àròyé kankan ló dẹ̀ yàn fa ẹ dákun torí Ọlọ́run Ọlọ́run kọ́ wọlé kún báyẹ kún kó jẹ́ rí sọ. àmín. ó kó àwọn khawas wà khawasul khawas. bí mo ti juma yìí kì í lẹ̀ lọ́dọ̀ àwọn asalati òun là ń sáré bọ̀ wáyà yìí a ti ṣàyẹ̀sùn májúmọ́ ní ṣàṣà Masha Allah. lọ́nà ẹgbẹ́ dáńbẹ̀ wọn àbíbo níbẹ̀ májúmọ́ yìí ni ẹni ọba fọ́lù tàná ìwọ̀n juma yìí kì í lẹ̀ ní ndéyà yìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a sì múra àlọ́ ní báyìí náà nù insha Allah kọ́lọ̀ ń kọ́sọ́ wa. àmín. àdùpẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba alikadiru. alikadiru. ọba náà lọ́sọ̀gbọ̀ Òṣogbo ọ̀dàrà. ọ̀dàrà. Òṣogbo ọ̀ṣẹ̀wà àwájẹ̀ malé. malé. ọ̀sà wọn mẹ́lòmí wọ́n jẹ́ káfíra. káfíra. àṣẹ ìtaàní ló pé wọn ò ní wọn ṣe jẹ́ pé. sáwánà aláyànà sayyidil wara. ó tó sí kágbà pé ọ̀tá wa lọ́rẹ́. ọ̀tá wa lọ́rẹ́. Sheikh Ahmadul Mukhtar. Allahu hayatahu. Al-Huda. Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. ó tó sí kágbà pé ọ̀tá wa lọ́rẹ́. ọ̀tá wa lọ́rẹ́. ká tijú ká bẹ̀rù ká ṣe dáradára. ká ṣe dáradára. bọ́fẹ́ bí
ò sí tìjú níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ìtìjú ló pàdé fẹ́ni àtà lọ́rẹ́. ìtìjú ló pàdé fẹ́ni àtà lọ́rẹ́. ìtìjú ló pàdé fẹ́ni àtà lọ́rẹ́. ẹ̀yin àlùfáà bàbá wa khalifa oníyagi. adamallahu hayatahu. mo kí bàbá wa khalifa bàbá wa lamẹ́nugun bẹ́ńkàlẹ̀. adamallahu hayatahu. bàbá wa ẹ̀dá kò ẹ̀ máa bá ń dákọ̀ wọn. bàbá wa khalifa abdulkadir. adamallahu hayatahu. àwọn náà ń bẹ́ńkàlẹ̀. bàbá wa gbà khalifa agége àwọn náà ń bẹ́ńkàlẹ̀. adamallahu hayatahu. bàbá mi ma wòra dé. adamallahu hayatahu. bàbá náà lọ nàkàlíyà mani asahara alijamil àwọn tó bí àwọn ni wọn nàkàlíyà bí mi. adamallahu hayatahu. kọlọ́n kọ́ kí àwọn àgbàlagbà. àmín. àlùfáà wa tọ́jú kó tì wọ́n sáwọn agbọ́n wọn jáde kálúwà tẹ wí bàbá kálúwà rè ẹ bàbá kálúwà lẹ́yìn náà kọlọ́n járe yín pẹ́. àmín. waladu Inyas. waladu Inyas. bàbá onílé ńlá. mo kí gbogbo ẹ̀yin àlùfáà mo kí àlùfáà wa tààjọ wá láti ìlú Ìlọrin àbáwa kún fàyẹ kún. adamallahu dawlatahu. mo kí yín púpọ̀ ọlọ́run oníjẹ́ ọ̀bàjẹ́. àmín. mo kí gbogbo ẹ̀yin àlùfáà bàbá wa lámínigun àbíbẹ̀kẹ́ pé wọ́n lẹ́ẹ̀kan bó tún kí yín lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin àlùfáà àwíyé àgbà mínísítà gbogbo ntíjọkọ yìí kó sínú mo kí wọn mo wá kí Sheikh Ahmadul Mukhtar bá ń ṣe séwù lẹ́ẹ̀kan náà kọ́lọ́nkọ́ mọ́sàbá mójútó yín jù báyìí lọ. àmín. èyí tí ọlọ́run tún ṣe lọ́dún yìí oore ni ẹni ọba sì máa lóore ayé rẹ̀ ọmọ dáa. alhamdulillah. ẹni ọba rí oore tó bá fojú pa oore rẹ̀ oore ò ní yàrá ẹ̀ láyé. ọlọ́run kọ́ wọlé Mawlana Sheikh Adam. radiyallahu ta'ala. kọ́ wọlé baba wa Sheikh Kamal. kọ́ wọlé àgbà lágbàjì. kọ́ wọlé àlùbáríkì doma. Sheikh Ahmadul Mukhtar ọlọ́run ní jẹ́ jábọ̀ o. àmín. alibarika ọlá Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo àwọn ẹni tó rí jí Sheikh láti rí àbáwa kúnfàyẹ kún àbáwa kílẹ̀ àríṣe kọ́lá gàmáwí gbogbo wọn kò bẹ́ẹ̀ wá dérí ọ̀rẹ́ mi ti ń bẹ ní London lọ́hùn ọ̀rọ̀ mi sí yín ṣe ń jíṣẹ́ rẹ̀ nánu ó ní ń dákun ó lóun ò ríru yín o ọ̀rẹ́ mi ló wí bẹ́ẹ̀ o ó lóun ò ríru yín o ó ní nínú gbèsè ayé òun kọ́dà ń jọ́ tó ń sọ fún mi ọbẹ̀ lè máa sunkún ó lẹ́yìn lẹ tún ayé òun ṣe débi tó òun dé yìí ibi ọwọ́ àlọ́hun náà ẹ̀yìn náà lẹ sí ó ní gbogbo ohun tí ń jọmọ ayé ayé pátá ó gbọ́ wọn lẹ fà lọ́wọ́ sókè. la ilaha illallah. ntí ọjà àfa mi ò ní ntí oníjẹ́lò mi ò lo ọlá dalẹ̀ ni pé òun nìkan náà ní ń da ọlá òun lò kò fi rẹ lómi ọlá tí ọba ti rẹ lómi kì í sọ ọlá àtọ́lọ́ ọlọ́nkọ́ wọlá wípé gbogbo àwọn ọmọ ìyá yìí àwọn ọmọ bàbá yìí àwọn ọmọ ẹbí yìí àtàwọn tẹ́ ẹ̀ tún mọ̀ra wọn inú wọn ní ewo àbáwá gbà láti Musin àbáwá làbáyíkà ẹ̀yin náà wọlé kí ló kọ ọmọkùnrin yìí èyí tó ń gẹ kí ló kọ rẹ̀ Abdul Sakur ọ̀sẹ̀hún inú ẹ̀rọ Sakuru yìí náà gbogbo wọn bẹ́ẹ̀ tẹ́ ń tọ́jú wọn Ọlọ́run kó wọn sábẹ́ yìí ni. ومن كان أخوه تحت يديه فليأكل مما يأكل وليشرب مما يشرب أبي بكوني ولا يكلفهم ما يغلبهم وإن كلفتموهم ما يغلبهم فأعينوهم أي لتبقوا حديث تيموكاي الله قال ولا بي اتراجع كما سبو ìjọ tọ́lọ́run ti gbé yín galẹ̀ tí ra kẹ́ mọ́ ṣubú ẹ ra lára àwọn àfa yín ẹ sì ra lára àwọn tó bí yín ẹ ra lára àyà ẹ ti rajà bàbá tó bí yín ẹ ti rajà lára wọn níbo lọ́wọ́ kù tẹ́ ẹ ti tún rajà báyìí ẹni tíyàn wá rajà lára rẹ̀ tọ́jú àwọn dalẹ̀ ẹ tún wá mú kóró tọ́ mọ́ ẹ wá tó tọ ànábì lọ Madina. sallallahu alayhi wa sallam. ẹ rí nǹkan báwọn ẹ wá wọ ànábì lọ ẹ tún wá sọ ànábì di fámìlì ẹni tíyàn mú fámìlì tí kì í parẹ́. bàbá ní kí ni àṣírí àfáà Ahmadul Mukhtar hubbur rasul. sallallahu alayhi wa sallam. ìfẹ́ ànábì náà ni torí ìfẹ́ ànábì ló kó wa jọ yà yín òun lọ́pàá tó fi jásí wípé
mo wo kí ni mo fẹ́ sọ yà yín rí mo á wò pé ọ̀dà jẹ́ n fẹ́ kan sọ̀rọ̀ anabi òun fún gbogbo àwọn tó jókòó sallallahu alaihi wọ́n lè wasallam máa rírì muhammadu rasulullah sallallahu alaihi wasallam èyí tá ń ṣe kórè rẹ̀ àbí kórè ká ń ṣe yìí masha Allah èyí tá ń ṣe yìí kórè rẹ̀ lónìí tala nabi náà ọ̀kẹ́ nu àwọn àfa ń pẹ́ sọ́la alayka Allahu ya alama alihuda. صلى عليك الله يا علم الهدى. mo kí gbogbo ẹ̀yin fáǹsì àtàyè ṣe bàbá wa yìí nínú fáǹsì àwọn nínú fáǹsì mi làwọn wà bàbá wa àwọn làlíbà bàbá tó bí ṣé bàbá tẹ̀ máa sọ rè akramakumullah ẹ kú àdúrótì ọlọ́wọ́ jẹ́ àríyìn pé صلى عليك الله يا علم الهدى. tí o rojú rẹ̀ rí tọ́wọ́ rí mi lónìí mo kí wọn náà wípé Ọlọ́run ó jọ sórí rẹ̀ kalẹ̀. واستبشرت بقدومك الأيام. kánú àwọn àbá ó ní sọ́lá alayka Allah. يا علم الهدى. ẹsẹ̀ orin méjì náà lọ kọ ó sì di wòlíì ẹsẹ̀ orin méjì tó kọ fún ànábì láyé náà nù. ọwọ́ akọ ẹsẹ̀ náà ìjọ tó wá kú díẹ̀ tí ó kú ọwọ́ lóun rà ànábì ọlọ anabi ni kò wọn tẹ̀lé wọn anabi wa fi wọn wọnú olè kan ọwọ ajílẹ àárọ̀ wọn sọ fún àwọn ọmọkéwu rẹ̀ ipò wọn rà anabi majuma yìí o wàlà aralẹ ajala ilà kọdìkìtàràbà ọwọ ni kò sí nǹkan kan tó kù má àsìkò tó alẹ́ ẹjọ́ náà ló kù láyé ẹsẹ̀ orin méjì tó wá kọ tó fi rí yọnu Ọlọ́run náà rè ẹ wá wo iye ẹsẹ̀ orin tẹ̀yìn ti kọ fún anabi ẹ wo iye tẹ̀sùbá tẹ ẹ ti pín fún àwọn èèyàn tí wọ́n ti ṣe ní muhammadu rasulullah ní gbogbo àgbáńlá ayé ẹ̀sìn polówó ànábì fún wa ànábì wa ta ojú gbogbo ntí ta lọ àfa yìí wá ní sọlá alayka Allah. sọlá alayka Allah ya alama alihuda. ìwọ la sí agbogbo mọ̀nà. ya alama alihuda. gbogbo ẹni bá fẹ́ dé yàn ànábì ni. ya alama alihuda. ẹni tí bá ń wọkọ̀ tí ó bá rọkọ̀ ànábì ni. ya alama alihuda. ẹni tí bá ń wọ̀nà tí ó bá rí kọ́tọ̀ ànábì lọ. ya alama alihuda. ẹni tí bá ń wọ̀wé ìgbélu tí ó bá rí kọ́tọ̀ muhammadu lọ. ya alama alihuda. ẹni bá wọ́n lu èbó ẹlòmíì wọ́n ní bí ọba fẹ́ òyìnbó kọ̀rọ̀nà lọ ìbò náà máa fi ṣe fàárí wàláyé tó ọba dì má muhammadu rasulullah ìbò fẹ́ràn rẹ̀ fà kò ní fẹ́ fi ọ́ lẹ̀ má láyé. ya alama alihuda. gbogbo tí ó di ọlọ́wọ́ tó wọ́n fi dìpọ́ọ̀tù rẹ̀ wá sí nàìjíríà tó fi wá nàìjíríà tó wọ́n máa tọrọ owó àyèsá nàbì nu ayé rẹ̀ ni. ya alama alihuda. ẹ̀yà ara amẹ́ríkà ẹ̀ má bà nàbì lẹ̀. ya alama alihuda. ẹ̀yà ara london ẹ̀ má fi muhammadu rasulullah lẹ̀. ya alama alihuda. ẹ̀yà ara kílẹ̀ tó pè canada. ya alama alihuda. kútọ́nù. alama alihuda. south africa. abidjan. gbogbo ayé ẹ gbọ́dọ̀ fà nàbì lẹ̀. ya alama alihuda. òun náà là sí agbogbo mànà láyé. wasabu sharati bi kudumi kali ayyamu. níjọ́ tá nàbì dé gbogbo ọjọ́ ayé ní dùnnú ẹ̀yin àgbàlagbà baba alámúlùgún gbogbo ọjọ́ ayé ní máa dùnnú ànábì àti monday àti tuesday àti wednesday àti thursday ọ̀dọ̀ àwọn mùsùlùmí àgbàdùn dáadáa ń bẹ àwọn ará wa kọ̀ọ̀kan bẹ tí ò gbádùn nínú àwọn mùsùlùmí tẹ́rì wọn ò súrètì tó yẹ ká bá wọn súrètì ẹ̀ báwo láti súrètì rẹ̀ wọ́n tún yọ ọjọ́ kan lẹ̀ pé ọjọ́ kan kírísímàsì àgbọ̀dọ̀ tún ṣàdúrà wọn lọ́jọ́ kan ní january 1st wọn là gbọ́dọ̀ tún ṣàdúrà gbogbo ọjọ́ ayé ní sè ń dunnú lòun pa ànábì bí wọ́n bá lò kí ànábì ma monday ń dákọ̀ ànábì tuesday ń dákọ̀ ànábì wednesday ń dákọ̀ ànábì thursday ń dákọ̀ ànábì friday ń dákọ̀ rẹ̀ saturday àti sunday gbogbo ọjọ́ ayé iná ní ń dákọ̀ ànábì. sọlá alayka Allahu ya alama alihuda. wọ́n là sí àmànà. wasabu sharati bi kudumi kali ayyamu. agbada tẹ wọ yìí ẹ̀yin kẹ́ ẹ ní ànábì lónìí. alama alihuda. fìlà tẹ ẹ dé yìí ẹ̀yin kẹ́ ẹ ní fìlà kò fi ti yín tẹ́lẹ̀ ìgbà ànábì débẹ̀ lọ́fíìsì. alama alihuda. àtàwọ̀ tẹ́lẹ̀ àti bàtà àti tẹ̀sùbà kódà irungba ànábì ni. ya alama alihuda. bàbá wọn lọ́wọ́ ẹ̀rí láwà ní ṣe yáyì. alama alihuda. eléyìí
eléyìí ṣe eléyìí kúlẹ̀ lómi ọlọ́run àmàkó ndòrò òun ó ní kọ́tìnì nínú ilé wọn ni wọ́n fi ń ṣe láwà ní eré rẹ̀ dàrú nù eléyìí tó 30,000. alábàlúdà. Afalabibu Agbaji ó fi láwà ní rẹ̀ hàmí ń jó ní ibi tí tóbi ní ma ti Afalabibu máa tó bẹ́ẹ̀ tẹ̀lé yìí ó ní 35,000 ló dúró lérí òun yìí. yàrá màlúùdà. wọ́n tó ń wú àwọn láwà ní owó láwà ní wọn bá fi ránjẹ sílẹ̀ ẹ̀ máa jẹun lọ́nà. yàrá màlúùdà. a gbọ́dọ̀ bú àwọn ẹni rẹ̀. wà á sẹ́bù sara ti bí kúndùmí kàlí àyíyá mọ́. gbogbo ọjọ́ ayé ni máa dunnú pa nàbì ń bẹ. àtàfàtìlá kẹ́hìn. ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn ẹni tó ń jẹ ọ̀bá ti gbà láàkà yìí rẹ̀ yà yín sáà nàbì ti kú ni. Allahu alayhi wa sallam. mo fẹ́ béèrè ni àwọn àgbẹ̀ǹgbà nàbì ikú wọn máa sọ bẹ́ẹ̀ wọn ló ń ṣe ọlọ́run ti lọ sáà nàbì ti kú ni. Allahu alayhi wa sallam. ẹ sì dáhùn ẹ wà dáhùn pé ó kú tì ẹ wí bẹ́ẹ̀ ó kú tì. ẹni ya Rasulullah. ya Rasulullah. bẹ́ẹ̀ abala nàbì ikú ẹni ó kó gbogbo àjọ báyìí àwa ló kú. ẹ̀yẹ kó gbogbo àjọ báyìí àwa kójọ ń yà yín àwa lè sàlátì náà kójọ ìbẹ̀rẹ̀ tí ń bọ̀ wá mo tún lẹ gbẹ́dá lánàá wọ́n ń ṣe ń lọrin lọ́wọ́ wọ́n ń ṣe ń Kaduna lọ́wọ́ wọ́n ń ṣe ń Togo lọ́wọ́ wọ́n ń ṣe l'Amẹ́ríkà lọ́wọ́ kọ́dà wọ́n ń ṣe ń Saudi. alamaliwude. kọ́wá ní Muhammadu Rasulullah tá à ń ṣe kọ́wá ní bídíà ni ọba yẹn pé bídíà balẹ̀ lẹ́yìn ajẹ́ pé ń tà nábì fẹ́ bídíà yìí là nábì fẹ́ èyí tí wọ́n pè ń sún náà wọn kọjọ́ tà nábì sọ́dọ̀ èyí tó pé bídíà wọn gan ló dùn mọ́ ń sí ọlọ́run. yálà màlúùdà. ànábì là ń pè mánì dọ̀tí bàbá dákọ̀ rẹ̀ gan a gbọ́dọ̀ tún dákọ̀ ànábì. ìmáàmù Málìkì radiyallahu ta'ala anhu. tó bá fẹ́ ka àdìsí ànábì lásán ní máa sàlùwàlá yóò wá wọ agbádá yóò wọ bùbá yóò wọ agbádá lápẹ̀yìn fi ń sàpèjúwe ní wọ agbádá lọ́dọ̀ wọn bá a ti múra tọ̀dọ̀ wa ní wí kéèyàn wọ bùbá kọ́ wọ agbádá yóò wá falẹ̀ ké ń bàṣí yóò wá wí láwà ní yóò wá lè sàlùwàlá yóò ẹsẹ̀ wá ka àdìsí ẹyọ kan tó bá fẹ́ kà wọ́n á bí Ìmáàmù Málìkì pé ẹ ṣe gbogbo ọjọ́ tá a bá ti béèrè àdìsí lọ́wọ́ yìí ẹ kọ́kọ́ wọlé lọ ẹ lè tún ara mú dáadáa ẹ wàá fa ẹ yà yìí sí ó ní bẹ́ẹ̀ ni òwà kiri bihi àdìsí Rasul ó lọ́wọ́ mi ń bí àdìsí ànábì gani àbá àwa tó ń bá yẹ kú ni bẹ́ẹ̀ ọba tiẹ̀ fẹ́ràn ànábì tẹ́lẹ̀ wọ́n bá rú àfa àkóńfà yẹ kún yóò sì níbi ànábì bẹ́ẹ̀ la fa àwọn àgbà máa fowó ra dé. Ummu Usman oníjọ́nà. ra'aytu nujuma. olóhùn rí ìràwọ̀. tadinu hatta dhanantu annaha sataqa'u ọwọ́ súnmọ́lẹ̀ bí ìgbà tí ó já láwọn lórí. wa ba'dama waladatuhu. nígbà wọn bí ànábì tán. arsalat ila Abdul Muttalib. olóhùn ìyá rẹ̀ ọwọ́ aránṣẹ́ lọ sí ọ̀dọ̀ Abdul Muttalib tí ń jẹ́ bàbá rẹ̀. tubashiruhu bi hafidihi. ni wọ́n sọ fún pati bí ma. fafara bi farahan shadidan. Abdul Muttalib wa dùnnú wípé ọmọ Abdullahi ọmọ àwọn ti kú ìyàwó rẹ̀ wá bí ma ó dùnnú. wa dakhala bil ka'bata shakiran lillah. ẹ wò nǹkan kèfèrí ẹni tí ọmọ Ọlọ́run níjọ wọn bí ó ń sí Ọlọ́run ó sì gbé ànábì ó wá gbé lọ Káàbà ó wá lè fi dúpẹ́ fọlọ́. wa qala. ó wá sọ pé. la yakunanna libni hadha sha'nun. Asim ó ní ọmọ mi tá a bí yìí Abdul Muttalib òun lọ lọ Káàbà ó ní ọmọ tá a bí yìí mo wá gbé hàn ìwọ Káàbà ni torí ọmọ náà yóò lógo káàkiri ayé bí Cristiano Ronaldo ni òun lógo àgbáyé lónìí tó gò kan ọ̀tẹ́ pírẹsidẹ́ǹtì kan ò lógo tó Ronaldo. Masha Allah. kódà pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà kò ní followers tó ẹ ò bá tí Ronaldo dé Saudi bó ti jẹ́ lu ìsìlámù tó tọ́já sí wípé àkídà sàlàfíà ni kí wọ́n tó change díẹ̀ nísìnyí bí Saudi ṣe lè tóun náà nígbà Ronaldo wọ ọbẹ̀ àfa wọ́n wẹ́kọ̀ ọmọ Ronaldo wọ́n sì tún ní followers ní Instagram sí mélòó followers wọn nísìnyí 530 million àní followers wọn 10 million iná àní followers Instagram àwọn ànásírí nígbà Ronaldo débẹ̀ ẹ wò gan kọsá àbá àtọwọ Saudi tí Saudi wa ní followers tó bá wọn Ronaldo wa débẹ̀ wọn ní followers wọ́n ti wá sọ hòtẹ́ẹ̀lì kan ló kọ Ronaldo báyìí ní Saudi Ronaldo ti àdúrà tí mo ṣe tó kù tí n ṣe fún ni wípé kọ́lọ̀ ń kọ́ wọlé àjòkó yìí kọ́ wọlé ànábì kí Ronaldo náà ó di mùsùlùmí lọ́dún yìí. Àmín ya Allah. wọ́n bá di mùsùlùmí ni ó dùn
àfa yòówù tó bá yẹ gbàlejò Ronaldo tó bá yẹ máa Ronaldo nu ayé rẹ má wò ń jálà bí kẹkì máa ayé rẹ ti dá. Masha Allah. ògo àgbáyé ògo tí ń pa ògo ògo tí ń gbé ògo ògo tí ń pa ògo ògo tí ń mú ògo wọnú ògo Cristiano Ronaldo ni bẹ́ẹ̀ ni Messi jama ẹ wá wo nǹkan ṣé màá ké bọ́ọ̀lù làwọn ń gbá wọ́n sì ń gbá káàkiri ayé ijó anabi wa ń bẹ anabi ọ̀wá jùlù Maka sílùú Madina lọ Maka sí Madina náà là anabi ó sì lò 63 years láyé ògo gbogbo àwọn tí wọ́n lògo láti gbà náà ẹni ó lògo jù tá à ń sọ lónìí náà Ronaldo tàwí lẹ́yìn rẹ̀ lọ́kàn Messi ẹ wá pa ògo Ronaldo ẹ pa amati Messi ẹ mú ti Mbappe ẹ fi kún ẹ mú ti Neymar ẹ fi kún ẹ mú ti Hazard ẹ fi kún ẹ mú ti Lewandowski ẹ fi kún ẹ mú ti Haaland tí ń bẹ Man City ẹ fi kún ẹ wá pa gbogbo ògo òní pọ̀pọ̀ tó gbọ́ àná Muhammad kan. sallá alayka ya alamalude wa sabujara tibi kudumi kali ayyamu. ògo wo ló tó gbọ́ ànábì máláyé. sallallahu alaihi wasallam. ọ̀dà ọba yẹ kó gòkà bá tẹ ògo ànábì ni èyí ṣe tí Ronaldo náà fi lọ Saudi ṣebí ànábì náà lọ́wọ́ lọ gbọ́lọ́dà ọfẹ́ lè parí ìgbésí ayé rẹ̀ sí ìlú tó da ìlú tó mọ́ ìlú ń sí Ọlọ́run ni. ẹ wá dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àbá tọ́jà pé ẹ̀yin làrólé ànábì ọ̀hún àwa làrólé rẹ̀ ní Nàìjíríà níyà yìí. àyè bẹ̀ kọ́ ni ẹ rí pé rire ìgbà tí ṣe Ahmadu Mukhtar tó dákun ànábì tọrọ rẹ̀ rí báyìí tí kún báyẹ̀ kúrò ń dákun ànábì táyé rẹ̀ dá báyìí tábà àwa mọ́fowóradé dákun ànábì táyé wọn dùn báyìí tí bàbá wa gbà tádàkù ànábì táyé wọn dùn afákàlọ́hù ànábì náà lọ́jọ́ yìí náà máa dábẹ̀ tí ń dá yìí. Masha Allah. ó gbà yà fà ńgbà wá rí bẹ́ẹ̀ bó wà ní kíran ànábì gan orí gbogbo ayé ní fámílì ànábì ní sẹ́yìn. sallallahu alaihi wasallam. ọlọ́mọdéjogún ànábì ọwọ́ mi. àmín. abba ànábì Ìsá ni ó sì lé ànábì Ìsá. Masha Allah. ọjà alẹ̀ ọba Musa ọjà alẹ̀ wàláhì azim ànábì náà lọ̀gá ó ju Ìsá lọ tá à ń pè ní Jésù Jésù gan ara ànábì ọ̀fọ́. yálà màlúùdé. kódà ànábì ò tí ì dé tí Jésù ti ń fọ́ kalẹ̀. yálà màlúùdé. ó ní wàá kó bá ṣèrà bí rọ̀ṣúlẹ̀ yá tí mi ń bà dí. ìsìmùhù Ahmadu. ó ti fọ́ yẹyẹ ó ní ìsìmùhù Ahmadu ó ti fọ́ ànábì ètí ìdáyé Ìsá Jésù sì fọ́ ànábì ìdáyé Mùsá sì fọ́ ẹ wá ọdọ ẹjẹ wọn já yín tán ṣé wàá Ahmadu Mukhtar ẹjẹ nsọ àṣírí kan fún yín o tẹ́fì mọ̀ wípé poro Muhammad tẹ́mú poro yẹn lọ́dàjù ọlọ́run kẹtọ́ là nábì ẹ̀ẹ̀mẹ́rin lọ́dàkọ Muhammadu nù Kùránì ẹ wá wòye ti Musa ọlọ́run máa ń là má Musa lérí ni ya Musa máa tiri kàbí yẹmí ní kà ya aliki haya ya Musa. isi abu ilẹ̀ kìnnìkìnnì ya Musa ọlọ́run máa ń là má ní pé wọ́n Musa Ìsá ńkọ́ ya Ìsá ńlá má ni ya Nuhu ńlá má ni kò síbi tọ́lọ́run ti pè ya Muhammad Rasulu ní ń pè ọlọ́run kan fúnra rẹ̀ irrespect ya nabi. sallá alayka Allahu ya alamalude. ẹ̀yin kí wọ́n rò sọ fáwọn kí yín o ọlọ́run jọ dàbò yín. wà á tẹ́bù sọ̀rọ̀ tìbí kudu mi kàlí ayyamu. ẹ̀wọ̀n nǹkan nígbà wàá fẹ́ là má tó wàá fẹ́ dàkọ rẹ̀ kọ̀ wá pé yá kò fi yá kun kò pé Muhammad o ó dẹ̀ ní Ìsá o Musa o Nuhu o Ibrahim o àwọn bàbá rẹ̀ nípa nígbà wàá dọ́dọ̀ ànábì wa ni ya Rasulallah Your Excellency ọlọ́run Your Excellency o tún lò fún ànábì nígbà ọlọ́run wa fẹ́ dàkọ rẹ̀ ọwọ́ dàkọ rẹ̀ kí wà má Muhammadu ní ilá. rasulu qad khalat min qabli rusulu. ó tún ní Muhammadu Rasulullah. walladhina ma'ahu ashiddaw 'ala al-kuffari. ó tún ní kitun ní. makana Muhammadu Baba Ahadi. min rijalikum. ó tún ní wa amanu bima nuzila. ala Muhammadin. ẹ̀mí ẹ̀rẹ́ tọ́lọ̀ ń dàpọ̀ ànábì nù kò sí láàmà ọlọ́run wí pẹ̀lú respect ni. bọ́bá yẹn pé bẹ́ẹ̀ lọ́ba wa wí. àṣẹ ìfún wa amadu ẹni rẹ̀. ilé ọ̀la yìí ò ní wọ́. owó ọ̀la yìí ò ní tán. àwọn ọmọ tẹ́ẹ̀bí ò ní kú. àpadà sí ibú rúkú ò ní báyìí o. lọ́la náà bí Muhammadu lọ́la Kùránì ọ̀rọ̀ Olúwa. àṣẹ ìhù Ahmadu ẹni rẹ̀. ọlọ́wọ́ tó dàbọ̀. ilé ọ̀la
lọ́la bí Muhammadu. lọ́la Kùránì ọ̀rọ̀ Olúwa. Àṣeyìí Muhammadu ẹni dáadáa. Àṣeyìí Muhammadu ẹni rẹ̀. aṣáájú rẹ̀. ilé ọlá yìí ò ní wó. oníwó. àwọn àtẹ̀bí ò ní kú. kò ní kú. àwọn àyà àtẹ̀bí ò ní. àti kún bọ́yẹ̀ kò kún. ní kú. àti kún bọ́yẹ̀ kún náà àwọn méjèèjì ni mo dá bọ́. kò ní kú. àti bàbá olùkọ́lé àti gbogbo ẹ̀yìn àgbàlagbà. òní báyìí o lọ́la nàbí Muhammadu. lọ́la Kùránì ọ̀rọ̀ Olúwa. àlékún ọlá fún Ṣéhù Amadu. àlékún ìkẹ́ báwọn tó bí wọn. àlékún ọlá fún Ṣéhù Amadu. àlékún ìkẹ́ bí wọ́n ti ṣe yí ọgbọ̀dọ̀ máa dùn mọ́. àfa yòówù tí ọba dùn má pọ̀ fẹ́ kálẹ̀ ní. àlékún ọlá fún Ṣéhù Amadu. àti mo rẹ̀ ọba má ṣiṣẹ́ Amadu tẹ̀. báwọn tó bí wa. ẹni tí gbogbo ojú ayé rẹ̀ ṣe tọ́lọ́hún tó ṣe nǹkan mi lẹ́yìn lọ́wọ́. òsì mọ́wọ́ kan láyé ń nábọ́lọ́. ọtọ́jú ẹbí ọtọ́jú ara. Ṣéhù Amadu ó sì lù wá dáadáa. ó sì lù wá. Ṣéhù Amadu ó sì lù wá dáadáa. ó sìn. Ṣéhù Amadu ó ṣe rere láyé. ó ṣe rere láyé. Ṣéhù Amadu ó tọ́jú ẹbí. ó tọ́jú ẹbí. Ṣéhù Amadu ó tọ́jú ara. ó tọ́jú ara. Ṣéhù Amadu ó tọ́jú ọmọ. ó tọ́jú ọmọ. Ṣéhù Amadu ó tọ́jú ọmọ. ó tọ́jú ọmọ. wàràfàánà lákàtí kíraka o wàràfàánà hùmàkánà. ẹ bá wú bẹ́ẹ̀. wàràfàánà lákàtí kíraka o wàràfàánà hùmàkánà àlìyá. wàràfàánà lákàtí kíraka wàràfàánà hùmàkánà àlìyá. wàràfàánà. ọlọ́run ní bẹ́ẹ̀ yìí sọ̀fún dáadáa fún ẹ bá. ọdún tí ń bọ̀ ó tún jù báyìí lọ. kánà àlìyá. bọ́bá tó ọdún tí ń bọ̀ àní lò yá yín má. àmín. bomi látò máa lò tó jù yá yín lọ. àmín. wàràbànà lákàdé kéraka wàràbànà hùmàkánà àlìyá. wàràfàánà lákàtí. ẹ dẹ́kun torí ọlọ́run bọ́bẹ́ kẹ́ ẹ bá lọ́ọ̀tì kéṣẹ́ tí ọmọ yìí. màkánà àlìyá. ọlọ́run yóò dààmú ọmọ yín ní tọ̀ ọmọ àlóyìn ní lákàdé kéraka wàràbànà màkánà àlìyá. gbogbo àwa tá n bẹ́ ń kalẹ̀ ká dìde lẹ́ẹ̀kan náà. ọ̀sán everybody. ẹni Allahu Akbar ọyẹ ẹja dìde lẹ́ẹ̀kan náà. kálukú dìde lórí ẹsẹ̀ rẹ̀. gbogbo ẹni ọba wà ń jòkó kó dìde lẹ́ẹ̀kan náà. gbogbo ẹni ọba wà ń jòkó kó dìde lẹ́ẹ̀kan náà. ẹni ya Rasulallah. ya Rasulallah. 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 wọ́n fẹ́ wú eléyìí nígbà 21. nígbògún àtẹyọ kan. ẹ̀dẹ́kùn ẹni ọba bá mi wú ọlọ́run níjọ́ dàrú fún. ìwọ́n tó bá wí ìkó tó dàrú fún ọmọ. Ṣéhù Amadu náà ó dúró báyìí. iṣẹ́ wúlò dúró báyìí. ẹ máa pẹ́ la ilaha illallah Muhammadu Rasulullah. ẹ máa kọ sára ni ẹ máa ju wọn kẹ pẹ̀lú ẹbí. Rasulullah. la ilaha illallah Muhammadu Rasulullah. la ilaha illallah Muhammadur Rasulullah. la ilaha illallah Muhammadu Rasulullah. máa kà á má tiẹ̀ lé o. la ilaha illallah Muhammadur Rasulullah. Abdulkari láti Amẹ́ríkà. ayé rẹ̀ ò ní bàjẹ́. Abdulkari níyì láti Amẹ́ríkà. dọ́là ní ná fún àbá wa Ahmadu Mukhtar. ayé rẹ̀ ò ní bàjẹ́ o tó gbà sí ìjọba yìí lọ. ọ̀pọ̀ ìyàwó àfà ọ̀rọ̀ náà máa lójútùú sí i. wọ́n lọ́ máa dáadáa ní ọ́. ayé rẹ̀ ọ̀ máa dáa. inú rẹ̀ ọ̀ máa dùn. ilé rẹ̀ ọ̀ máa pọ̀. o ní kúrú lẹ́mìí. ọlọ́ àwọn tó bí ọ. La ilaha illallah Muhammadu Rasulullah. la ilaha illallah Muhammadur Rasulullah. Muhammadur Sayyidul Qadriyya. la ilaha illallah Muhammadur Rasulullah.
rasul Sayyidul Qadiriyya lóde. La ilaha Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. ó tó àbá Qasim. ayakumullah. ó ní Sayyidul Qadiriyya ló wọlé. Maulana Sayyidul Qadiriyya ti Maulana Amirul ọmọ Jinn. àbá salati. ọmọ wòlíì àgbà Sehu Salati. Sayyidul Qadiriyya ti ọmọ àbá salati. ọmọ àbá salati. ọmọ Sehu Salati jẹ́ ọsọdún ní alibarika alibarika fanda ti ran yẹn. Masha Allah. Ọlọ́run ò ní jẹ́ parẹ́. Sayyidul Qadiriyya. Sayyidul Qadiriyya ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá salati. ọmọ amirul jayshi ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá Salati. Mursidu dini nílọrin ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá Salati. Bàbá onílé ńlá nílọrin ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá Salati. Omi tún bọ̀ ní Lẹ́kì ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá Salati. ọmọ Mudiru Markazi ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá Salati. ọmọ Ṣẹ́yìfù Ṣáṣìlì ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá Salati. ọmọ Nàkíbúlé Àṣìrábì ọmọ àbá salati. Sayyidul Qadiriyya ọmọ àbá Salati. ọbẹ̀ ṣe wútúbà olùmọ̀bẹ̀ ṣe wútúbà fún Ṣéwù Ahmadu. wọ́n ṣe wútúbà fún Ahmadu nísìnyí. Ṣéwù Ahmadu Mukhtar. Al-Mukhtar. wútúbà tí mo fẹ́ ṣe fún wa yìí. olókùtà ṣe ní sọ̀kalẹ̀ wá sí. wútúbà tí mo fẹ́ ṣe yìí. wútúbà tí wọ́n ṣe bá wa jẹ́mọ́ ẹja jòkólẹ̀ ẹ̀jòkó. wútúbà tí mo fẹ́ ṣe. wútúbà táwọn alimọ̀ ṣe nísìnyí. Ṣéwù Ahmadu ọ̀tẹ̀yìn ọwọ́. Maulana Al-Mukhtar wọ́n tẹ̀yìn ọwọ́ ni. àmọ́ lẹ́nu kútúbà náà. lórí wútúbà náà. lọ́dọ̀ Ṣéwù Ahmadu Mukhtar. lọ́dọ̀ Maulana Al-Mukhtar. ẹ gba 50,000. tí ò ní bí. èmi ní bùntí gbà. owó wútúbà náà. bá ti gbàjú bẹ́ẹ̀ lọ. Inshallah. kún bá yẹ kó dákun. Qasim. naam. Allahu akbar. Allahu akbar. Ṣéwù Ahmadu Mukhtar. Ṣéwù Ahmadu Mukhtar. Al-Mukhtar. ní Ahmadu ni àtàyè ṣe ó dùn báwo lọ. wútúbà mi lọ oníbà tí wọ́n ṣe. èyí má bù kí n má bára alẹ́ bá ní ajẹ́ tẹ́ka jẹ́kù díẹ̀ ni. Ṣéwù Ahmadu ní 200,000 kọ́ máa dínwó kútùbà náà. Masha Allah. Ṣéwù Ahmadu tún wá san 200,000 owó lọ́ǹtì kẹsẹ̀tì kí ló kọ rẹ̀. mínísítà. Kẹ́wúlérè mínísítà wọ́n ní 200,000 wọ́n lówó lọ́ǹtì kẹsẹ̀tì rẹ̀ ọmọ dáadáa ọ̀nà ọlọ́pìn kẹsẹ̀tì kí ẹgbẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́. kí ló tún wá kí lọ wádé yà yìí. owó. kí lọ wádé yà yìí. owó. torí kí lè kú ọlọrin. owó. kí ló torí kí lè wá gbádá. owó. Ṣéwù Ahmad. kí làwọn àbá wa kí. ọyẹ ẹ da orí ọwọ́ yín kodò. èyí tí mo fẹ́ ṣe yìí. èyí tí mo la ló ṣe yìí. bọ́bá yẹ pé bẹ́ẹ̀ lọ́ba dénú àtàyè ṣe. tó yẹ kí bẹ́ẹ̀ ló bá dénú àtàyè ṣe. Ọlọ́run bí n bá ti ṣe kó fi dá mi lẹ́jọ́ bẹ́ẹ̀. Ọlọ́run bí náà wọn bá lẹ́jọ́. gbogbo àfa kò lè wí bẹ́ẹ̀. gbogbo àbá kò lè wí. nǹkan tèmi lélẹ́yìí. nǹkan tí a lélẹ́yìí. dẹ́ ma pé ọ̀tọ̀ntọ́lù ọ̀tọ̀ntọ́lù ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. àfa alimi lónìí. àbá alimi nǹkan rẹ̀. Sheikh Adama lónìí. Sheikh Adama lónìí. Sheikh Kamali lónìí. Kamali nǹkan rẹ̀. àbá àgbàjì lónìí. àbá àgbàjì nǹkan rẹ̀. àbá àgbàdìgídọ́mà lónìí. àgbàjìdọ́mà nǹkan rẹ̀. bàbá àwọn ọláwùmí lónìí. ọláwùmí nǹkan rẹ̀. bàbá Musa agboola lónìí. Sheikh Ahmadu Subair. àwọn tó ní eléyìí nù. àwọn wòlíì Ọlọ́run lélẹ́yìí. bàbá alágbèkú bàbá alágége àwọn ẹni ire àwọn ni wọ́n fi eléyìí kalẹ̀ wọ́n fi rólẹ̀ kalẹ̀ ní káyọ̀ lè máa dá a sí. Masha Allah. ẹni ọba ló ní tó mú fi ní ẹ dojú ọwọ́ òun kodò gbogbo ẹni ọba tó lóun ọ̀sà sí òdì lọ́wọ́ rẹ̀ ọmọ bọ́ sí. kò ní lọ lójú ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run òun ni ọmọ lọ lè ṣe ìmáàmù lálùkìyàmà. àmín yóò máa lè roko de. ẹni bá ti lóun ọ̀dà mo ṣe wa Ahmadu Mukhtar kó máa lè jẹ ìmáàmù lálùkìyàmà. kó máa lè ṣe wá sí lálùkìyàmà. kó máa ṣe wá sí mẹ́. ẹ máa lè ṣe wá sí lọ́wọ́. kó máa jẹ́ àfọwọ́ wá sí ni. bàbá jóná kàlí ni kó máa lè sá pẹ̀lú àwọn àfàǹdà. kó máa jẹ́ ìmáàmù kó máa lè kírun fún Ọlọ́run. kó máa lè kírun fún Ọlọ́run. ẹni bá sì lóun ọ̀dà mo ṣe Qadiriyya Ọlọ́run ọ̀dà mo ayé rẹ̀. Ọlọ́run kó wá sẹ́kọ̀ọ́. èmi mo làwọn yìí. àwọn tiwa lélẹ́yìí. ṣé ẹ rí ọ̀dà kàníyàn àbọ̀ ọ̀dà. tààrà.
ṣé wàá má dùn sọ́ọ̀dì mi ó ní ọ̀rọ̀ atayese ló le atayese gan fún rẹ ò le bàbá ò le mo jẹ́ntu gan kúgan àmọ́ mo ṣe jẹ́ntu tóun náà bẹ́ẹ̀ mo burú kọ́ nǹkankan láyé mi tìmára fa wa fín nígbèsè ayé mi kọ́ nǹkankan àrò débi àfa wa kò sí nǹkankan tí ó ṣe kò sí sọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lérí òun yí kan tọ́nu yẹ. ọmọ làlìkí àmọ̀ lè wo kodo ọlọ́run ni. sẹ́ẹ̀dì mo gbé ẹni tó lóun bínú ìwọ̀n ẹ̀ máa wulẹ̀ dààmú adéyẹ̀ máa dààmú má ọlọ́run ti sọ fún yín pé fi wọ́n lẹ̀ sórí èyí tó lóun rún mú èmi ọlọ́run ọ̀rà sú ẹ̀. tẹ̀sùbọ̀ ọgọ́rùn-ún ẹ fi lẹ̀. kọ̀bá àjẹ́ àfà kọ̀bá àjọ lọ́bẹ̀ wọn kọ̀bá àjọ nẹ́kàlí kọ̀bá àjẹ́ àfà àti gbé pèsè lóru bọ́bá lóun gbé pèsè lérí ẹ̀yìn ti tì ànábì sáájú ẹ̀. Allahu alaihi wasallam. oríta wo ni wọ́n ti gba ìgbésẹ̀ tá ànábì ò ti débẹ̀. ànábì débẹ̀ sáájú wọn. ó ti débẹ̀ sáájú wọn. ànábì débẹ̀ sáájú wọn. ọlọ́run bá yín tẹ́lẹ̀ o. àmín. ẹ̀yin tí mo fẹ́ sà fún wa yìí ẹ gbé fídíò dáadáa kí gbogbo ayé ọgbọ́. ẹ rìkọ́dù ẹ̀. mo ti fẹ́ wí ẹ̀yin tí mo fẹ́ sà yìí ẹ rìkọ́dù ẹ̀ dáadáa. ẹ rìkọ́dù ẹ̀ tààrà tán. bẹ́ẹ̀ n bá ti wá sà bọ́lọ̀ n bá ní kún báyẹ̀ kún orí mu bẹ́ẹ̀ bá rí mu ẹ máa sà á fún Shehu Ahmadu Al-Mukhtar ká máa fi ń ra bàbá yìí lọ́wọ́ níṣẹ́ tí ń ṣe yìí pọ̀ níjó láti bẹ̀rẹ̀ ìjẹ́ kó di jẹrin láti bẹ̀rẹ̀ ìjẹ́ àta àná bẹ́ẹ̀ lò ní bẹ́ẹ̀ ọlọ́mọdé parí láíláí ọlọ́ àwọn tí ń tún wọlé yìí. àmín. ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. gbogbo ẹni ó bá nà ká ní sí wọn ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú. ọ̀rọ̀ tiẹ̀ náà ní burú tó bá nà ká ní sí àyín. ẹ máa wo bí ti wí o. ẹ máa wí báwọn alifó ti wí. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹni kahamali. kahamali. èyí tẹ̀mí máa fi dásẹ̀ rí àbáwọn kan nù. ní nǹkan bí ọdún mẹ́rin sísìn àbá kan lóun fẹ́ tújọ ara ẹ̀ láì ṣe tèmi ó ti wá sọ ọ wá rán oyin wa súnmọ́ billahi alladhi la ilaha illa huwa àwa ń jẹun tí jẹun máa kọ́ bìbà. jọ Sunday. àsáwọn oyin ti gẹ̀gùn kalẹ̀ lábẹ́ igi àsìkò tá a ṣe nábìlà dáta àjòkólẹ̀ àmà sàskar oyin wá sí lábẹ́ igi lọ́jọ́ náà oyin yẹn wá ń síbọ̀ wa ọwọ́ bá a ti pọ̀ tó oyin ń sì tó wa ó tún sẹ́ wa kù wọ́n tún sẹ́kù ní pé ayé bá a mọ̀ ó lè ráwọn nǹkan táwọn ẹ̀fẹ̀ escape ẹ̀yẹ tó lè bá wọn bóyá wọ́n ti wá ń bọ̀ wá ní tí mi dá a padà dé ẹyọ kan náà mo jù sí wọn wọ́n wá róòlù padà sókè wọ́n wá bá tiwọn lọ ẹni wọ́n ti kú wàlláhi làásì ìbẹ̀lálì kìyàmà ìbẹ̀lálì kìyàmà ẹni orun yìí wá ń jọ náà. ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n sọdún mẹ́rin ẹ̀ tó ti lálì kìyàmà ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n sọdún mẹ́rin ẹ̀ tó ti lálì kìyàmà. bọ́lọ̀ ń bá ní kírun rẹ̀ ọmọ abẹ pẹ̀lú ẹ̀yin náà òun náà máa ń so lálì kìyàmà. àmín. ẹni kahamali. ẹ wí dáadáa ẹni kahajali. mayahu kuwakilamu jakilamu halalu malidu Allahu kọnfàyẹkùnù ẹtù wí kan sí ẹni kahamali kahajali mayahu kuwakilamu jakilamu halalu malidu Allahu kọnfàyẹkùnù ẹyọ kan tó kù tí wìtí bá ti wá wẹyọ kan tán taba sàtáyà tán ẹ wà yí ọ̀hún padà báyìí. ẹyin. àwa sínú àtẹnà fún yẹn wà fi bọ́jú. ẹ fi bọ́jú ẹ fi ní àtẹnà bọ́jú. ẹ da wọn ọ̀tá nù. ó tiẹ̀ mọ̀túmọ̀ rẹ̀ ọ̀gbọ́n kámálí. bọ́ọ̀ bá tiẹ̀ wọ́n dàbí ọ̀mọ̀túmọ̀ rẹ̀ ọgbọ́n kámálí. àwọn ọ̀pọ̀ alágbà kò jàkìlámù ọ̀pọ̀ ọ̀rọ̀ síkọ́. ẹ wí lẹ́ẹ̀kan sí pé kahamali kahajali mayahu kuwakilamu jakilamu halalu malidu Allahu kọnfàyẹkùn atahiyatulillah atakiyatulillah at-tayyiba salawatulillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala alihi bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka amin baba masha Allah la quwwata illa billah alhamdulillah. bàbá wa àgbà táyé ṣe àánú ọlọ́run ní fi ilẹ̀ láíláí ẹ̀ ní sísọ à ń gbé microphone lọ́sọ̀dọ̀ bàbá wa àgbà oníyanjú kí wọ́n bá wa ṣe àdúrà wákàtí kọ̀ọ̀kan bàbá oníyanjú bàbá àgbà. Lillahi hadha al-abdu mukhtar khalqi. àdánù àmúkí sẹ́ẹ̀tì wa. شهيدنا وقلنا محمد 500 copies. sallallahu ta'ala alaihi wa sallam masha Allah ó yẹ dákun gbogbo ẹ̀yin platform ẹ wá kó kẹsẹ̀ tí ọmọ ara yìí. gbogbo platform ẹ kó dé UK. wọ́n ṣe wá fún wa torí àmì. a ṣe wá fún wa ní ẹ lọ kó Europe America ẹ lọ pé fún wa bàbá Oníyanjú. هذا العبد مختار خلقه
شهدنا وكلنا طاعة لمحمد sallallahu alayhi wa sallam. جلوسي قيامي منام بنيلتي على حب طه كلها لمحمد sallallahu alayhi wa sallam. لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد Dékè bàbá oníyan gígùn pẹ̀lú àlàáfíà. حبيبي هب الرحمن هب محمد Wọ́n fẹ́ kí jòkó náà kó tún fa abàrẹ̀ لذا فتر الدارين بشرى محمد Bàbá wa jákè wọn lọ. بذلك بربي عامل يوم مبعوث بعلم ليستوى في العلوم محمد أذكر حبيبي باسم ربك يدعو تعلم منها الناس ترى محمد حبيبي يا طه تدعي وجهه ولي سفيك نصيب الحب عند محمد مريد ترهكي جهولا مغفلا أبثلك يا مضامد علي محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد أنت الذي لولاك ما خلق مرء كلا ولا خلق الورى لولاك أنت الذي فينا ناداك ربك لم تكن سواك أنت الذي لما توسل آدم من ذنبه بأمور وأباك وبك الخليل سعادتنا وقد خمدت بنور ليس ينفونا كفالي bàbá wa Al-Gamawi mo kí àwọn àlùfáà wa ká sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. mo kí ìjókòó gbogbo àwọn àfa. àwọn yẹn ọmọ àfa. bàbá wa Alifa Lágége mo kí yín. Hafizahullah wa ra'ah. gbogbo àwọn elétò Muhammadun Rasulullah. bàbá wa Zainul Qadiri. Ọlọ́run adúpẹ́. Wàláhi tàláì ọpẹ́ ni